olóńgbò ìyá mi abaragọ̀lọ̀. èèyàn lè máa gbẹ́nu òkùnkùn kó máa mọ̀ ọ́ kó máa mọ̀ ọ́ ọ̀rọ̀ tó bá mú ní ṣèyà ọ́ kàyéfì ńlá ni ọ́ ó kọjá ọgbọ́n ẹ̀dá ọ́ kò ṣe é gbé mi kò ṣe tú dànù ọ́ òkùnkùn lọ̀rọ̀ iyọ̀ ta ló lè tọmọ́lẹ̀ sí ọ ọlọ́ngbọ̀ ìyá mi àdìtú ńlá ni ọ́ ká máa bá bọ̀ ikú ta kété ó wẹ̀ ní ìfẹ́ pa kiri bẹ́ẹ̀ dẹ̀ níyà tí rọrùn kò máa súnwọ̀n ológi nígbẹ̀ ti gàjà ojú ti tó lé ó ti tó kó mo wá rí fáyé ní tèmi ọ ẹni tó ń bẹ nínú ọ̀rọ̀ yọ ta ló lè mọ̀ kó wá sọ àdìtú ńlá ni ọ ọlọ́ngbọ̀ ìyá mi ọlọ́ngbọ̀ ìyá mi ọlọ́ngbọ̀ ìyá mi àdìtú ńlá ni ọ kàyéfì ńlá ni ọ èèyàn lè máa gbẹ́nu òkùnkùn kó má mọ̀ kó má mọ̀ ọ̀rọ̀ tó bá mú ní ṣèyà ẹ̀dá kan yín èèyàn mi ó kọjá ọgbọ́n ẹ̀dá ọ bẹ́ẹ̀ ni kò ṣe é gbé mi kò ṣe tú dànù ọ̀hún rọ lọ́rọ̀ iyọ̀ ṣìnà ló lè tọmọ́lẹ̀ sí ọ ọlọ́ngbọ̀ ìyá mi àdìtú ńlá ni ká máa bá bọ̀ ẹ̀yin èèyàn ẹ wá kọ́gbọ́n ọ̀kẹ́rẹ́ tó bá máa gúnge ọ̀gẹ̀dẹ̀ ọ èkánná amúṣanṣan àṣírí ni ẹ má tú ọ èkú wẹ́rẹ́ tí ń jẹ lẹ́ni ìkùn ní ń fagbárí ṣẹlẹ̀ kẹlẹ́bẹ̀ ní fọ̀nà fún ṣọ̀dọ̀ ìwà ò ní fọ́ níwá sílẹ̀ ọ ẹ dákun kájọ máa. ológì ní èsì abirùn kìlọ̀ dúdú òjò dúdú dúdú òjò dúdú dúdú ológì ní òjò tèkúté ilé iṣẹ́ tí mo bá rán ẹni kó jẹ́ o ọ̀nà tí mo bá ní kó o tọ̀ òun ni kó o tọ̀. Ọlọ́run mi ló ń gbé níbi gíga. Ọlọ́run mi ló ń gbé níbi gíga. Ìròyìn mo wá gbéga. Ẹ bá mi gbé bàbá ga o. Ọba ńlá ọba tó ga. Èdùmàrè ọba tó ga. Ọba ńlá ọba tó ga ni. Èdùmàrè ọba tó ga. Tó lé ikú ọlọ́run. Ọba ńlá ọba tó ga ni. Èdùmàrè ọba tó ga. Ó ṣe ó ṣe ó ṣe o. Ọba tó ga ni wọ́n ti bá wọn ní.
I will praise the Lord. I will praise the Lord. Precious people. Ọba mi gbé bàbá ga o. Ọba ńlá ọba tó ga ni. Ìrùmọ̀lẹ̀ ọba tó ga ni. Àdùnní àrẹ̀sàjèjì ojú ti là lọ Bàríọlá ọmọ àrèpọ̀ pọ́nmọ nímọdé wọ́n ní kó má tẹwà lọ́pọ̀ mọ́ gbélé pọpọ́n ọmọ ní ò rẹwà lọ́wọ́ rẹ̀. Good morning, my baby. Good morning. My night was okay. Your breakfast is ready. Call me. Máa bá mi jẹ lílé yìí. Ṣé kọ́ mi. Mi ò bá ẹ jẹ́. Iṣẹ́ mi ni mo ṣe. And I need to take care of you. Most especially, ohun táwa méjèèjì expect. Ìyẹn ní ayọ̀ ìdùnnú wa. Ṣé kọ́ mi. Tí mi ò fẹ́ kó dára ẹ láàmú bó ṣe lè wù kó mọ́. Okay? Ṣé wàá dìde ńsìn kí o lọ clean up kó wá jẹun yẹn? Nítorí mi náà ti ṣetán láti máa lọ síbi iṣẹ́. Òye ńsìn, o mọ̀ pé iṣẹ́ ló máa ń gẹ́lẹ́rìí ẹni nígbà tí iṣẹ́ bá pè ní lẹ́jọ́. Òótọ́ ni. Bẹ́ẹ̀ ń tẹ ẹ̀rí ọkọ mi. Àwọn ọ̀lẹ ló máa ń jí tí wọ́n máa pòṣe tilẹ̀. Wọ́n máa ń pòṣe ni. Àmọ́ àwọn akíkanjá máa sọ wípé òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre. Òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre o. Ẹni máa ríre o. A ṣe ìgbà òwúrọ̀ o. Baby, jẹ́ kí n tètè lọ. Please. Yeah. Oh, darling. It is set already. Baby. Are you okay? Oh. Oh, okay. No, I'm fine, but the fact that you're leaving me. Ṣé o mọ̀ kó sì torí méjì tí kò ṣe ṣiṣẹ́ jù lọ? Tó bá ti sọ pé o wà òkè, ìgbà jẹ́ kó bí. I'll miss you. I miss you, baby. Sẹ́nà, mi ò fẹ́ ní ọ̀rẹ́ kò. Wàhálà kò ṣe lè wọ orí o máa stress ara rẹ̀ káàkiri ní ilé gbà. Kí á ti tún wá ní ìdí gbígbé jù. No, I'm fine. Mi ò fẹ́ kó ṣiṣẹ́ kankan, mi ò fẹ́ wà náà kankan fún nǹkan tó wà níwá ẹ̀. Okay. Iṣẹ́ yà pé mi náà á ní kí ẹ fi sílẹ̀ àìtí kúrò ní ọ̀gbọ́rọ̀ o. Wo bí mo ti fi gbẹ̀dú ṣọ́ ẹ o. Okay. Mo bọ́. I miss you, baby. Okay, baby, I miss you too.
tí bá ti di ọ́fíìsì nísìn máa credit account ẹ pẹ̀lú 100,000 naira. ẹ jẹ́ sá. kí ló ṣẹlẹ̀? mi ò fún ẹ. mo máa fún ẹ ní 100,000 yẹn wà á lọ gbà á. gbogbo nǹkan tí ìyàwó mi ní ìdílé ní jíjẹ wà á lọ rà sílé torí pé mi ò fẹ́ kó ṣe wàhálà kankan rárá bó ṣe lè wù kó mọ láti sin títí di bíi oṣù bíi 6 mi ò fẹ́ kó lọ sọ́jà. mo dẹ̀ ti ń fi ẹ́ ṣọ́ tó bá jáde àbúrí tó ṣe ojú bá kan kò sí nǹkan méjì tó fẹ́ ṣe inú ilé ìjú pé kò ṣe kíni kò pè mí lọ. o ti gbọ́? ó mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó mi nífẹ̀ẹ́ kó tẹ́ lọ́wọ́ mi o. ó ṣe díẹ̀ tí ò bá jẹ́ pé mi náà ní nǹkan kan tó wà very important tí mo fẹ́ lọ ṣe ebi fúnra mi lè yẹ kí n lọ sọ́jà ẹ̀ but o ti gbọ́n tí mo sọ. ṣé tí má ti wá gbà wá 100,000 kí n ná gbogbo ẹ̀tàn lọ́jà ni. kí ló rò kó kù tó lè fẹ́ fi ṣe. irọ́ èmi kàn tiẹ̀ sọ ni mo mọ̀ pé yóò tán náà mo kàn sọ ni. jólèsì tí wà tún wá padà ṣe fún mi nísìnyí pé wà wá ìwé àti báírò ẹni tí tó bá ti ń rà kí ló máa ṣe ṣáà bá mi kọ sílẹ̀ kó dẹ̀ máa kọ iye owó ẹ̀ síwájú ẹ̀ ò ní ìdẹ̀ àti kọ̀ọ̀kan wá ń nira. wàá gbìyànjú ni wàá bíyàn lọ́jà wà ní kan bẹ́ẹ̀ kọ́ so tí bá dé máa lè ṣàkáǹtì ẹ̀ dáadáa. gbẹdú má tẹ o ọgbọ́n. ọ̀gá mi àti ìyàwó rẹ̀ ṣá ẹ wo ọmọ ń jẹ́ kí fi owó yàn lórí mi. Gbẹ̀dú bó o bá ti ṣe tán ní sẹ́ńdì owó sí ọ ó lọ ọjà o ó lọ ra gbogbo nǹkan ọbẹ̀ o wàá pa èmi gan ló ti yẹ kí n lọ fúnra mi o. ẹ wo ìfẹ́ yín mọ ń wú mi lórí mi lágbára Ọlọ́run ìfẹ́kùfẹ́ tó mọ ń fẹ́ sínú ìfẹ́ tó wọ́n bá yí àwọn tó nífẹ̀ẹ́ ara wọn jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn orí rẹ̀. bí kémi náà ti rẹ̀ tí ò nífẹ̀ẹ́ mi ọlọ́run ṣàánú. Wider and Sons wọ́n ti send proposal yẹn so wọ́n láwọn dúró de feedback yẹn. kí ló ṣẹlẹ̀? kò sí nǹkan kan sọ. òun gbọ̀n ni. mo drop ẹ̀ kékeré mi. ojú ń dùn mí pé o ti drop ẹ̀ pé. Okay. What is it? Nothing, sir. Come back. Kí ló ń ṣe owó sẹ́yìn? Mo ló wọ́ sẹ́yìn ṣojú ń dùn mí ló ń sọ yẹn. Jọ yí báyìí. Kí ni? Kí ló ṣẹlẹ̀? Jọ ládùúgbò yín àwọn night club wo ló wà ń bẹ̀ tó mọ̀ dáadáa? Àbáwọn night club tó ti lọ rí? Mo kì í rí lè lọ bọ̀ mo mọ Crescendo. Àwọn ọmọ olóríire 1. Page. God bless you. 3. Peckers. Àwọn pírẹ̀tì ọmọ ẹ̀ ní time láti tọ̀. Ó fún rẹ̀ dẹ́gbẹ̀kọ́. Ìkẹta. Ìkẹrin kọ́. Tó bá sọ̀kẹrin máa gba etí ẹ̀. Yes, mo lè gba etí ẹ̀. Torí nínú rules and regulations tí wọ́n fún ẹ ní ọ́fíìsì kó tó di pé o wá síbí, ṣé wọ́n kọ síbẹ̀ pé ṣé aṣẹ́wó ni ẹ́ ni àbí báwo? Tó bẹ̀rẹ̀ sí ní gùdí láàrin títì ń bí. Tó dàbí àwọn tó bèbè bíi baby this way my baby. Next time tó bá tún wo àkísà ìwá sí ọ́fíìsì, wàá rí nǹkan tí màá fojú ẹ̀ rí. I'm sorry, sir. You're sorry for yourself. Díẹ̀ tí o ní pákéjì ìrànà òṣì tó dàbẹ̀ ní pé spring wà ń bẹ́ tó kàn bẹ̀rẹ̀ sí ní yí wèrè. Sáwọn wo? Don't try that again. Get out. I'm sorry, sir. Iṣẹ́ la gbà fún ìdílarí. Bára dáradá káàkiri wọn fi kíkẹ́ sórí ẹ̀.
gbogbo ohun tó dẹ̀ ń ṣe kẹ̀dẹ̀ rí ó yá àwọn tó yé. bọ̀bọ̀bọ̀bọ̀ rẹ̀ ó bá ti máa sọ̀rọ̀ sí lady yẹn bẹ́ẹ̀ yẹn náà ó lè jẹ́ pé interest nínú ẹ̀ náà. interest nínú mi báwo tó mọ̀ kí mo ti níyàwó lé ló máa ní interest nínú mi irú ọ̀rọ̀ wo ló sọ yẹn. àwọn ọmọ sí màá kí ẹ pé nǹkan ti níyàwó nílé àwọn òkè láti gba ọkọ lọ́wọ́ ìyàwó wọn ò kí ẹ o. gba ọkọ lọ́wọ́ ìyàwó. òbí tó bá jẹ́ pé ẹgbẹ́ gbọ́kọ̀gbọ́kọ̀ ó ní Tọ́pẹ́ secretary mi wà kó má gbé dọ́dọ̀ mi o èmi ò ń bá wọn ṣe ṣìnà o ẹni bá ti ń ṣe ṣìnà ó fẹ́ ṣìnà ni o púpọ̀ nu wọn inú náà parí ìrìn àjò wọn sí o èmi ò ṣe o. ìwọ ló kà á kún ṣìnà nǹkan fàájì lọ́dọ̀ àwọn ọmọge ìsìn ṣìnà tí wọ́n wọ́n yẹn wọ́n máa ń sọ gan-an ní ọlọ́run gan tó dá wọn tó dá ilé ayé ó dá fún fàájì ni wọ́n ní nǹkan kíkan tó bá dẹ̀ mú ẹ tó máa múnú ẹ̀dùn òun ló yẹ kó máa ṣe kò sí dọ́ọ̀mù mẹ́tì ní ayé táwa yìí ó ṣe náà ṣe bí di consider fún jẹ lọ́wọ́ kan wọ́n tó bá máa múnú ẹ̀dùn kẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń pè níyàn àbí bọ́ ṣe ń pè bọ́ ṣe ń pè nìyẹn ok ó ṣe mo ti gbọ́ ẹ̀ èmi ò lè ṣe nítorí báyìí ni màá ṣe nǹkan mi kò lè yí padà o ti gbọ́ nǹkan tí mo ń sọ àsìkò tó yẹ kí n ní fún ìyàwó mi màá tún máa lọ ní fúnbìnrin kan tà most especially tó jẹ́ pé àsìkò tó lóyún yìí ó ní wọn máa sá káàkiri. irọ́ ó ti lóyún. of course she's pregnant. oh congratulations. ètò ẹ̀kọ́ àfiṣíwájú òun là ń fi sẹ́yìn òun yẹ kọ́kọ́ àánú. ẹkùn rere kéde jàtọ́sí. ṣé ká má lọ bí tá lọ. jàtọ́sí lọ. ẹ fún mi ní. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ mi wo inú mi dùn bàjẹ́ ni o as in I am overexcited. ṣé o mọ̀ wípé ìran odó ló ń gúnyán ni ìran ọlọ́lọ́ ń lọ́ta ìran obìnrin ló ń fi inú yìí ló fi ń ṣe oyún tó ń fẹ̀yìn gbọmọkùn bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ìyàwó ilé tó bá wà tí ò lóyún àbí tó yún òdúró lára ẹ̀ ṣé ló dàbí ìgbà tó ń da omi sínú apẹ̀rẹ̀ wo kọ́lọ̀ ṣàpèsè fún gbogbo àwọn tó ń wojú ọlọ́run inú tèmi dùn o ò ṣe ọ̀rẹ́ mi ò ṣe kò sí problem no problem èmi náà ti ẹ̀ pé bó bá pẹ́ alright then go take care later ó dàbọ̀ Olúwa ṣeun.
Gbẹ̀du! Gbẹ̀du! Madam ti ní miscarriage. Oh my God. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹlẹ́kẹta tó máa ṣẹlẹ̀ ni. First one, àjọsùn sí bedroom mi. Mi kàn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kò ṣá pariwo. Tí máa fi súnmọ́ ẹ̀jẹ̀ ti dá lára ẹ̀. The second one, ó ló wà ní kitchen. Nǹkan jábọ́ lọ́wọ́. Kò ń bẹ̀rẹ̀ mú nǹkan. Oyún tó bàjẹ́. This third one ló sọ pé òun ṣubú. Olùdé gbàgbé kí ló ṣẹlẹ̀? Doctor, nínú test tẹ̀yìn ṣe, kí ni nǹkan tẹ̀yìn rí ń bẹ̀ pé ó lè fa ilé? Medically, she's okay. But at the wrong test lórí wọn, àdèmọ nǹkan tó fa miscarriage. Oh my God. Kí la fẹ́ ṣe? Lákọ̀ọ́kọ́ náà, ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ lọ́hùn. Torí àgbẹ̀ tí kò kó ẹyẹ, kò ń ṣe mímọ̀ ṣe o, àfi látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Then mo believe pé pẹ̀lú gbogbo prescription àwọn nǹkan tá a ti fún wọn kán lò yẹ, ó máa wà okay. Oh my God. Why tó fi jẹ́ pé mi ní orí ilé ń ṣẹlẹ̀ sí ní time náà? Uncle, take it easy. Ẹ má bàrà jẹ́ púpọ̀, she will be fine. But dúró ná. Kí ni mí ní gbogbo nǹkan tó ń ṣe iná? Kí ni nǹkan tó feel kó fẹ́ gé nínú gbogbo nǹkan tó ra wọlé? Nínú gbogbo ọkùnrin tí mo mọ̀ tó wà ní gbogbo ayé yìí tó pé ó ṣe wá jẹ́ ọ̀gá ẹ̀ gan-an ló feel pé òun ló wá kù tó fẹ́ bá ṣe fẹ́. Tó pẹ́ ibi tó bá tọ́ lèèyàn máa ń tọ̀ sí o. Wọ́kọ̀kun ò dẹ̀rù èjì rẹ̀. Ẹgbẹgbẹ̀rún mi à lọ. I don't understand you. If your boss is not interested in you, then find someone else. Jùmọ̀kẹ́, ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ yìí. See, I love this guy so much. And I'm willing to do anything to have him. Ṣòrí, ó ti pẹ́ tèmi tí mo nígbàgbọ́ pé ojú ogun lọ̀rọ̀ ìfẹ́. Ẹni tó bá dẹ̀ máa jà ní àjàyè, ó gbọ́dọ̀ lo oògùn ẹ̀ àti oògùn. Ṣòrí, ọ̀kẹ́rẹ́ tó bá máa gungi ọ̀gẹ̀dẹ̀, èékánná ẹ̀ ní láti mú. Èmi gún ìwà yìí. I'm ready to do anything to keep this guy. And I mean it. Ọ̀rẹ́ mi jẹ́ òfàgùwà. Ó kó gbogbo ogun àti ogun, òun sọ ń sìn. Ṣé àrántí? Láì tí ẹ̀ kó o dè rántí pé ẹni tí yóò bá jàre, èèyàn ò lè sọ pé báyìí ló ṣe lágbára tó. Ó ò mọ̀yàn, òun dá pàdé ń pàdé. Kó má lọ jẹ́ kí gbogbo ogun tó ń pinnu ẹ̀ àti ogun àti ọ̀gẹ̀dẹ̀ yìí kó wáyé kí ọ̀fra ló máa bá ogun ọ̀hún lọ. Mi ò ní bógun lọ. Láíláí mi ò ní bógun lọ. Ọ̀rọ̀ lọ́ọ̀bù èèyàn máa ń fílẹ̀ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ bí ìsọ̀kù. Ṣé wàá dẹ̀ mú mi? Darling. This is not you. Àánú dẹ̀ mọ̀ kí màá mú ẹ dáadáa. Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Kò lè sí nǹkan tá a lè ṣe sẹ́yìn. Ó ti bàjẹ́ náà. Ìrònú tó ń ro lójoojúmọ́ ẹ̀ kò ní kó dá padà. Ṣé kò yẹ kí n rọ ni? The joy of every mother ni pé kó gbé ọmọ ẹ̀ sọ́wọ́. The moment mo lè ti ní oyún yìí, mo ti ń look forward to carry my baby. Gbogbo nǹkan tó wá dùn mọ́ mi nínú, ó kò dédé parí mọ́ mi lójú just like that. Ó náà máa kó rọ. Ó ní láti ro dáadáa. Ọ̀tún kan tí mo fẹ́ kó mọ̀ ni pé tí ìrònú bá pọ̀ jù máa ba nǹkan tó pọ̀ jẹ́. Àwọn ọmọ ọba tá lóyún ta ní. Ta ló mú ìgbà tí mi fẹ́ wá?
nígbà tí òrònú tá à ń rò yẹn tá a bá wá stop láti máa ronú ṣé kò ní bá ìta bá tún ní jẹ́? And that is what I'm saying in essence. Please, máa ká ronú mọ́. Adé, máa ronú. Jẹ́ ká tètè lọ sí ọ̀dọ̀ mọ́ mi tó ní. Mo ń bọ̀ ọ̀sẹ̀. ẹyẹ kan ló kò tọ̀ bọ́lẹ̀ ó ti bọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn tó dín ní ó yìí ṣe wáyé aṣọ́kù pa ni kò sí ẹyẹ ló kó dànù. ẹyẹ máa lọ sí ní. Délé dúró kí ní ìṣẹ̀lẹ̀ ń lu wa ẹ̀gànnà ní ìlú Ayégúnlẹ̀ ìlú tí àwọn ẹ̀ka fi ṣe bùgbé dojúmọ́ bí ẹkún àpọ̀kọ̀jẹ́. ọ̀dà ṣé wọ́n lọ complain ìlú tó jẹ́ pé kọ́lọ́run wọn ṣàánú ni ibi ni mùsíọ̀mù wọn ibi lọ́lọ́run dá wọn sí bàbá ṣẹ̀ wọ́n ogun bí wọ́n bá tún ṣẹ̀ wá ká tún sọ̀rọ̀ àgbákò ni ọ̀rọ̀ wọn gan ṣòro sọ o. èmi tiẹ̀ wá ń rò pé bóyá kọ́lọ́run kó kú payé tá a wà rẹ kó sún dá mi. àbáyé parí iná lọ ń lọ. iná lọ ń lọ. ò ní sẹ́yìn rí tó lè gbé ọgbó. ń bọ́ dúró ń bẹ̀ bóyá ń bíbà wọn bá ọ. Gbà yìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀gẹ̀dẹ̀ yìí. Ilé ti rí bákan sí mi, ó ti ń bà mí lẹ́rù. Ní ẹ̀rà tá a wà nú ẹ̀ ìwọ ni wọ́n kí àjẹmọ́lẹ̀ tí wọ́n sọ lóko pa. Sori, kò ń ṣe big deal sí mi. Ṣé bí mo sọ pé bíbá ni mo dàgbà sí? Bọ́n ṣe máa ń mú àjẹ́ lójoojúmọ́ nìyẹn. Ilé ìtì ẹ̀ kéré. Ìgbà míì wọ́n lè mú up to 4 àjẹ́ in a day. Ẹ kú rìn, ṣé dáadáa lẹ dé? A dúpẹ́. Ẹ̀yin kọ́ ṣé àlàáfíà làbá yín? Ṣé kò sí wàhálà? Ṣé ẹ̀ ṣàárẹ̀? Ọlọ́run. Ẹ kú rìn ẹ pẹ̀lẹ́, ní ọkọ mi. Màmí, kí ni nǹkan tẹ̀tẹ̀ ní nínú tí mo lè jẹ? Ibi ló ń lé ẹ bọ̀ ni. Rárá o, kò ń ṣe bí bẹ́ẹ̀ yẹn náà, kò ń ṣe pé ibi ló ń lé mi bọ̀. Àmọ́ anytime tí mo ti wà pẹ̀lú yín báyìí, máa fẹ́ jẹ oúnjẹ tí mọ́mí mi fi ọwọ́ ara wọn sè. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ti ẹ rí. Àmọ́ mi wàá mọ̀ pé yóò yá yín báyìí, bá ti tètè gbóúnjẹ òun lé náà. Mo ti gbé èsù lé náà. Irọ́ ni. Mọ́mí. Tí mo mọ̀ pé nǹkan tó ń wù ẹ́ nìyẹn. Èsù. Ẹ má jẹ́ kó pẹ́. Ẹ bá mi gbé kí n tètè lè jẹ́ jàre. Èmi kan wàá mọ̀ nǹkan tí ọkọ ẹ máa fẹ́ jẹ, ó lè má nífẹ̀ẹ́ sí èsù rú o. Ẹ wò ṣẹlẹ̀ nípa tọkọ mi, ìyẹn lè máa bá òun gún. Bẹ́ẹ̀ àti ẹ̀gúsí ẹ mọ ṣe máa ń sin ẹ̀dọ̀ láwọn ìjà rẹ̀ máa ń da ogbó ẹ̀ sínú ẹ̀yẹn olùkẹ́ bá mi ṣe fọ́kọ́. Tí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kẹ́ni tá a bi léèrè ọ̀rọ̀ sọ̀rọ̀ fúnra ẹ̀. Mọ́mí ẹ̀ má dà lóhùn. Èsúrú tí ẹ ti gbé kaná ẹ̀ gan làjọba jẹ. Bẹ́ẹ̀. Èsúrú ni ìwọ náà nífẹ̀ẹ́ sí. Ó ṣe tètè lọ mójútó. Ó máa délẹ̀ láìpẹ́. Ó ń bọ̀. Ẹ ṣe gọ̀wà. Ọkọ mi. Mọ́mí. Má má bínú. Olóògbé onú ilé yìí ò máa lejò. Ó ti ń fara rò ẹ̀. Mọ́mí ṣe rí mi láìkí nǹkan ọ̀sìn gan-an. Ìgbà tí mo kéré mo fẹ́ máa sin ajá. Mọ́mí ò gbà mí láyè láti sìn. Bí mo ṣe rí olóńgbò mi lè sọ bó ṣe wù mí tó ara ẹ̀ tó wá dán. Mọ́mí tí ò bá yá ju ẹjọ́ ṣe lè fún mi lólóńgbò yìí. Màmí, ẹ má dá lóhùn. Kí la fẹ́ fi olóńgbò ṣe?
ẹni tó sọ̀rọ̀ yìí ó ní bó ṣe máa ń pariwo lé mi lórí inú ilé lórí ọ̀rọ̀ eku tó máa ní eku lé òun káàkiri inú ilé. ṣé bíi ti olóńgbò wa ni. kábíyèsí eku lológbò. tọrọ lọkọ ẹ sọ òótọ́ ni wé wọkọ mi ta ló ni mí ta ló lolóńgbò tó bá ti lówó ẹ kó máa gbé lọ náà. mọ́mì. yẹ yọ̀ǹda ẹ fún jẹ́ ń bẹ́ẹ̀ wà tó máa fi gbé dání. So ẹ̀yin ni Mr. Adémọ́lá tí wọ́n sọ. Ẹ wo èmi ni ẹyẹ méjì ò jáṣà. Oh my God, èmi àti látijọ́ sọ̀rọ̀ látijọ́ yìí. Abẹ́rẹ́ nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ kò sí bó ṣe máa wò kó rí. Gbogbo òkú téèyàn bá sọ síwájú tí ò bá ti rántí ẹ̀ yìí. Ó ṣeé ṣe kó lọ bá ara lé ẹ̀ o. Inú mi dùn gan. Nice meeting you. Ẹ ṣe gan. Straight to business. I want to go into transport business. And mi ò mọ kankan pa ẹ̀. Irú yín tó jẹ́ pé àìmọye businesses ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ó ní mo ṣe wò pé nípa mọ́tò wọn ni tí n bá rí yín náà ẹ lè handle ẹ̀. That's why tí mo fi pè yín. Ẹni pé ó ròyìn mi fún yín kò purọ́ fún yín. Iṣẹ́ tí àwọn ṣe lójoojúmọ́ ni. And to God be the glory. Iṣẹ́ tí à ń ṣe ń tọ̀ wá lẹ́yìn. Thank God. Ìkíni ká wá ṣe, where do we start from? Well, it all depends on you. But àwọn luxurious boss ẹ lè mí rí pé wọ́n wá preferable. Torí pé wọ́n strong. Àwọn lè ná Abuja, ná Kano, ná Port Harcourt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá ti sọ pé yẹn ló wà òkè, ó ti dà. Although èèyàn kan ti sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. But nígbà pé mi ò mọ much nípa ẹ̀. And ti pé anytime tí bá fẹ́ ṣe business báyìí, ẹni tó bá mọ̀ pa ẹ̀ gangan ni máa ń fẹ́ jẹ́ kí ó handle ẹ̀. Mo ṣe yẹ kó máa rí ni. Ẹ ṣe sọ ìlú yẹn máa tó ìlú báyìí. Well, luxurious boss. Wọ́n ṣì lè rí ní rate 4.55 million naira. I think I will go for that 5 million naira. And for a start, òyìnbó náà mọ nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n tó máa wà ní 4.5 kò ní ever sí ní 5 million. Ẹ̀yin ó máa yàtọ̀ síra wọn kéékèèké. Gbogbo tó bá wà nínú 4.5 ó máa kéré sí tó ní 5 million naira. Ẹja bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Èmi wò pé bí akẹ́jẹ́ ká fi 15 million naira bẹ̀rẹ̀. Mẹ́ta kọ́ nìyẹn máa ra yẹn. Mẹ́ta. Ẹ lè bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́ta náà ṣe àwọn pé ẹ̀ ṣe rí. Torí àwọn ẹlòmíì tán wá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú 10. Tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́ta yẹn náà. Kò sẹ́ni tó máa kọ́ yín tẹ́ máa fi ra púpọ̀ sí. Torí ẹ máa enjoy ẹ̀ gan. No problem. Mo tiẹ̀ lè di ẹni tó máa ní mọ́tò 500 later. Mo ti já bẹ̀rẹ̀ láti mẹ́ta yẹn náà. That's a deal, right? Okay. I'm not worried. With the trust tí mo ti ní nínú yín, èmi àti yín dẹ̀ ti ń sọ̀rọ̀ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ náà. And òdúdẹ̀ ní yín kì í ṣe àìmọ̀fólókò tèmi mọ́. Mélòó tí ẹ mẹ́ta? Má worry. Tí ẹ ò bá gba owó ẹ lọ́la, ajé ọ̀túnla ni ẹ. Ọ̀la bí time o. Tó bá máa jẹ́ ọ̀la, a fẹ́ bọ́ síbi ọwọ́ ọ̀rọ̀lẹ́, but ọ̀túnla ló máa pay jù. Okay, ẹ ṣáà pè mí ṣá nítorí mo ní àwọn meeting kankan kí n lè tètè ìyẹn ọjọ́ ọ̀rọ̀ yín kí n tó travel. Yín bàbá láyé ìṣá. Ẹ̀wọ̀n kọ́ ló ṣàánú jèrè àtijọ́ iná ni. Ọlọ́jà àjọ yìí. Why don't go. Ẹ wà. Mr. Adémọ́lá. Mo lè ti wá wọn káàkiri ibi ni wọ́n pè wọ́n complex kan wà níwájú bí wọ́n ní gbogbo compound pátápátá wọ́n làwọn ní. Mo lè ti ń dààmú káàkiri mo ti kan ilẹ̀kùn bẹ̀ yẹn mo ti kan apartment bí mi ò rẹ́nì kankan. Sorry uncle, ibi ni wọ́n dẹ̀ júwe fún yín. Ibi ni Mr. Adémọ́lá sọ pé òun gbé ní complex tó wà níwájú bí gogogogo ló sọ pé complex òun ó dẹ̀ ní compound kò sẹ́nibọ̀dì tó wà ń bẹ́ẹ̀ náà sí ni mo ṣe wá síbi. Apartment tèmi ni bíbáyìí ẹni tó dẹ̀ ń gbé bíi standard aṣẹ́wó ni. Òkè tẹ́tí ń bọ̀ yẹn bóyá máa rí wọn àwọn aṣẹ́wó ló ń gbé gbogbo bẹ́ẹ̀. Mo rán àwọn obìnrin kan tí wọ́n rúṣọ mọ́yà bí àbúrò ẹ̀ ni mo pè wọ́n. Aṣẹ́wó ni wọ́n. Ilé aṣẹ́wó ni bí. Ilé aṣẹ́wó ni.
Èmi ti bàjẹ́. Ṣé kò sí ọ̀nkú? Ayé mi ti bàjẹ́. Ṣé kò sí? Ó wà. Ó wà. Ó wà. Ọlọ́run àbá yín yanjú ẹ̀ sà. Ẹ wo ọ̀nkú. Ibo mo fẹ́ rú wọ̀? 15 million naira ayé mi ti bàjẹ́. 15 million. Badmark Investment. Wọ́n ní kí company wa máa supply àwọn ọjà yẹn. Supply kiri yẹn. Àwọn ọjà yẹn wọ́n ní ká máa supply wọn. O dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ dáadáa. O ò gbọ́ náà. Ètò yẹ kó fi gbọ́ nǹkan tó sọ kó fi mójútó ṣe night club lọ́wọ́ máa bá káàkiri. Ìyẹn ọjà tèmi ti fi owó ara tèmi tí mo ti fi ọ̀dà tí mo ti kó síbi tó kú kí n supply ẹ̀ fún wọn. Òun náà máa sọ pé àwọn ò fẹ́ mọ́. Ṣé ọjà náà fẹ́ mọ́ ni àbí owó tèmi? Ó dà kó rẹ̀. The office secretary sọ pé ẹni gbèdé. Ọjà wo lè sọ pé ká má supply? Ṣé kìí ṣe àwọn ọjà tí èmi ti lọ fún wàrà mi gbà? Tá ò lè return ẹ̀ mọ́. Tọ́n dẹ̀ lè refund owó fún wa. No! Ẹ farabalẹ̀ gbogbo tẹ́ ń sọ yóò yé mi. So ti ẹ̀yin ní kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ tèmi. Àní mo fi owó ara mi mo fi ra ọjà ní. Mo fi owó ara mi mo fi ra ọjà ní. Mi ò lè dá ọjà padà. Owó tèmi ń kọ́. Honorable, hello?
Darling, we are all a jam. Lunch is ready. Mo ní kó wá jẹ́ ọdẹ bẹ̀rẹ̀ sí mí kanlẹ̀. Tàbí kí ló ti wọ arákùnrin ṣe báyìí? Ṣé o fẹ́ fi òun ṣe rẹ léṣe ni? Kò sí nǹkan kan tí òun fẹ́ ṣe fún ẹ. Fún ọmọ adáìsàn sí òun lára mi. Mo ti pẹ́. Ọlọ́run máa ṣe tó dá. Àpárá ọlọ́run nǹkan tó dá. Ọlọ́run máa ṣe fún wa. Bóyá dìde wà ló jẹ. Mo ti gbọ́ ọmọ pẹ́pẹ́. Jájájú. Olúwa pẹ́pẹ́. Mo bọ̀. Ìyá Ayọ̀, ọ̀rọ̀ ọmọ mi mà ló gbé mi wá sọ́dọ̀ ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí náà rí? Ẹ ṣàánú mi, ẹ má jọ rí ọmọ mi rí báyìí. Ìyá Àjùwọ̀n, ìwọ náà kúkú mọ̀ pé mi ò fọ̀rọ̀ rẹ ṣe. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ ti wádìí sọ̀rọ̀ yìí, mo ti jáde sí i. Nǹkan tán jẹ́ ó yé mi nínú ọ̀rọ̀ tí mo wádìí sí. Wọ́n ní nǹkan abẹ̀mí, òun ló wà ń di ọ̀rọ̀ ọmọ rẹ o. Nǹkan abẹ̀mí. Bẹ́ẹ̀ ni, kódà àwọn jó yé mi pé ẹranko yẹn ó ń bá gbénú ilé. Wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí ni, ó ń fara àrò gan ni pẹ̀lú. Tí nǹkan abẹ̀mí yìí ò bá wá kú o, wàhálà wà o, kódà ó lè mẹ́mi lọ. Orí mi ẹlẹ́dàá mi o, Ọlọ́run ní jẹ́ ìṣòfò ọmọ, èmi náà ní kúkú ìyá báyìí. Ọ̀rẹ́ mi ṣàánú mi, kí mo wá fẹ́ ṣe báyìí. Ṣe kódà kò sọ náà àbáyọ. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù òun náà ni kí nǹkan abẹ̀mí òun kó kúrò ń sàkání ọmọ ẹ̀. Tí ò bá kúrò kó sọ náà àbáyọ kankan o. Kó ṣe àti kúrò ń sàkání ẹ̀. Gbọ́dọ̀ kú. Ó ti dà. Kò jù bẹ́ẹ̀ lọ. Alátiṣe á máa ti ṣe ààrẹ kò gbọ́. Ó ti yé mi. Orí ẹ̀. Ní kíá. Ibi tẹ́ ẹ̀ lọ kò jìnnà síbi tó máa dé sí. Ring road. Taxi. Ring road. Ibi tí mò ń lọ ó yàtọ̀ síbi tẹ́yìn lọ. Ẹ wo mo fọlọ́run bẹ̀ yín ni ibikíbi tó wù kẹ́ máa lọ ṣé ni kẹ́ ẹ gbé mi máa gbé ní drop ni iyekíye tẹ́ bá fẹ́ gbà lọ́wọ́ mi máa san. Mo ti gbé yàn. Ẹ wo ẹ gbọ́dọ̀ gbé mi ni ẹ sọ iyekíye tẹ́ fẹ́ gbé mi á san ẹ jọ. Ọlọ́run fi bẹ̀ yín iyekíye tẹ́ bá gbà náà ni ẹ gbé mi ẹ jọ. Mo kánjú gan ni. Ẹ má bínú. Èyí náà rí i pé wọ́n ti kó sínú mọ́tò ẹ̀jọ̀. Tí màá rí mọ́tò ń sin nǹkan kí wọ́n máa kí n dúró sínú oòrùn yìí. Ẹ má bínú. Wà á dà bẹ́yìn driver ṣe máa ń ṣe gan. Má bínú. Ọjọ́ ẹ má bínú. Ọlọ́run pọ́n ilé orí ẹ ṣe. Ẹ ṣì dá lẹ́kùn. Ṣé mo dúpẹ́ o? Tó bẹ̀. 2,000 lẹ́fún mi. Bá mi fọwọ́ bá a, wàá máa ta o. O ṣeun. Eléwo nu. Ẹ ṣílẹ̀kùn jàre. Ó lọ náà. Kí ló dé? Kí ni mo ló dé? Ṣé gbogbo wọn wà nílé? Ẹ gbé wọ ẹ̀jẹ̀ máa ń gbé. Kò ṣe. Ìyàwó ẹ̀sìn ní kò sí nǹkan kan. Olóńgbò ìyá mi
abalago. àbọ̀ ọlọ́run ní ká kúrò lórí ilé ní agbára ọlọ́run ọwọ́ ayé kan ò ní ká yín tá a bá wá rẹ́nikẹ́ni tó wà nínú òkùnkùn tó fẹ́ máa ṣọ̀wọ́lé àti jáde yín ọ̀rọ̀ àbùfọ̀jú ló wọn bí tọ́ wá. ẹ wá ìyá jù wọn àdúrà yìí ó ga jù ṣé kò sí. kò sí nǹkan kan wọ́n ní àdúrà báyìí ní gbà agbára kọ́ wò mí iṣẹ́ má ló mú ní jẹ èso ìgègègì bẹ́ẹ̀ ni sórí bí àdúrà bá mọ píntín bí orí ìkànnà mi ó sàn ṣe èpè tó kúnnú apẹ̀rẹ̀ lọ jẹ́ ń gbà á. wọ́n mi ẹ kú ìjókòó wa. ọkọ mi yẹsùn wa adéọlá yẹsùn wa ṣé dáadáa ni. àdúgbò mi ṣẹyìn kọ ṣé àlàáfíà ló dé ṣé kò sí nǹkan kan ṣé ọkọ̀ òjé pọ̀ o. ìlú wa ṣe ọkọ rẹ. báwo wà ní kí ni kí n bá yín ṣe. nǹkan tó bá ti wà ní. máa bá yín sóúnjẹ bó tẹ ṣe wà ń sìn máa lọ bẹ iṣu lé náà máa bá yín gún iyán tó jẹ́ wípé ó máa fẹ́lẹ́ bí etí ni. ẹ jọ̀ọ́ ẹ má sọ wá di olórí burúkú ṣe ti gbọ́ condition tẹ wà yìí ẹ ò gbọ́dọ̀ gbé odó sókè kò yé yín dépò tẹ máa gbé wálẹ̀ tẹ máa sọ pé ń gúnṣu tí iṣu bá wù máa mi gé àbíyàn. máa gún. wàá lọ gún fúnra mi. ráìsì dá. ó dá. lágbára ọlọ́run sórí lè wàá rú ìwà sọ. àmì mà. nínú ilé bàbá yín kẹ́lẹ́. yes ma ẹ wọ ẹ sáré lọ sí kitchen yes ma ẹ kó jọ kọ. rárá ayọ̀lá ṣe. ṣe pé gbogbo àdúrà tẹ máa gbà yìí àtọ́jú wa àtẹ̀yìn wa ó ní kẹ́ máa bá mi gbà fún. ẹ mú reason tóbìnrin mi bá lóyún ọjọ́ kan báyìí wà láti dé. I'm serious tí mi ò bá stop ẹ pé kó má gùn yán yẹn ó máa gùn. alákòóbá ni o. mi ò fẹ́ wá lọ fún o sórí bó kó tí ẹ̀sùn kalẹ̀ gọ́gẹ́ ní kí wọ́n máa jíjẹ́ nílé ó tẹ ìmí lọ́rùn. ṣé ọkọ olùwà sí ṣe kò ṣàṣì problem. ẹ kò sí wàhálà mo fẹ́ fún yín ní nọ́mbà dáàdì bí akẹ́kọ̀ọ́ kó pè wọ́n straight. ẹ wo fi dádì ilé pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn o sórí iṣẹ́ tèmi ń bá mójútó yìí ní kókó. hello. Darling. ọkọ mi onílù kan ò ní fẹ́ kí ìlú òun tú bí ìlú bá wá tú ẹbí onílù ni o àti pé ẹ̀pọ̀ lọ́wọ́ mi ojúkọ ẹ̀pọ̀ ojúkọ èrè ni mi ò wá ní lajú mi sílẹ̀ kí tá ló bọ̀ kọ́ sọ̀rọ̀ mi yẹ tó rẹ́ni tó bá ń jẹ nídìí igi òkèlè òun ló ń pè nídìí àràbà o. màmí kí ló ń ṣẹlẹ̀ gangan. ó ṣe wá sórí torí gbogbo lásìkò wàhálà ìdààmú tó dé bẹ́ẹ̀ lẹ́nu tó mẹ́ta òun ló gbé mi jáde gẹ́gẹ́ bí abiyamọ kó má di pé màá kàn jókòó tẹ̀tẹ̀lẹ̀ màmá. àbálò àbábọ̀ mi wọ́n ní nínú ilé yìí wọ́n ní nǹkan ọ̀sìn abẹ̀mí kan wà pẹ̀lẹ́ sí. nǹkan ọ̀sìn. èmi ò tiẹ̀ wá gbàgbọ́ mẹ́tọ̀ sọ fún mi àfi bí mo ṣe dé ni mo bá rólóńgbò kan tó ń jẹ káàkiri ẹ̀rù bà mí pé olóńgbò ti jẹ́ kí lẹ fi ń ṣe ju olú ti wúlò. wọ́n mi fi yìí ló fún mi lólóńgbò. ìyá ìyàwó ẹ gbà mí ó fún ẹ lólóńgbò sí ọmọbìnrin yìí má burú o kí ló ní kó fọlóńgbò ṣe láì ṣàgbàlagbà kí wọ́n fún irú ẹ ọmọdé ní olóńgbò máa sìn
ṣó fẹ́ bà tèmi jẹ́ ni níbo náà ti ń ṣerú ẹ̀ wọ́mi ọlọ́run ni mo fi bẹ̀ ẹ́ o ṣó fẹ́ gbọ́ mi gbogbo ohun tó ń dé bẹ́ẹ̀ láti ìjọ yìí tíṣẹ́ ò dúró tó máa gbaṣẹ́ tó máa ṣe tí ò ní lójútùú tí owó ò dúró lọ́wọ́ ẹ̀ tí làásìgbò ń dé lọ́tún ló ń dé lọ́sì ṣó mọ̀ pé torí olóńgbò yìí ni torí bó ti gbàbọ̀dẹ̀. Àwọn tọ́rọ̀ bá ṣẹlẹ̀ sẹ́dá báyìí láyé ẹ má jẹ́ ká máa dá lébi kan. Kò sí ẹni tí ó ń lọ sókè tí ó kì í fẹ́ rí bákanbákan ní àsìkò kan. Àsìkò yẹn lèmi gbà pé mo wà yìí. Olóńgbò tẹ́ ẹ̀ sọ yìí. Ṣé báwọn òyìnbó tẹ́ ẹ̀ sọ tẹ́ ẹ ní pé bí òkè ṣé wọ́n sin olóńgbò àtọmọdé àtàgbàlagbà? Ìjọ́ wo lẹ́yìn gbọ́ pé olóńgbò gbàbọ̀dé fún wọn rí? Ẹ wò ẹ já mẹ́nu kúrò mẹ́rin. ṣé ò ń gbọ́rọ̀ ìwọ ń fi ìlú tiwa wé ìlú òyìnbó àwọn olóńgbò tí wọ́n ń sìn nílùú òyìnbó yẹn ṣé àwọn yẹn dàbí tí àwa ń sìn bí báyìí ó lè fi àṣà àti ìṣe tiwa wé àwọn òyìnbó torí ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ gédégédé ó dàbí okùn ṣòkòtò ni. Mami àní kẹ́ mẹ́nu kúrò ń bẹ̀. Olóńgbò kì í ṣe pé bóyá ó mú wọn ti mọ́ mi lọ́rùn tipátipá èmi ló ń wù mo dẹ̀ olóńgbò mo dẹ̀ ní mo nífẹ̀ẹ́ sí mo dẹ̀ gbà. nǹkan burúkú ló ń wọ̀ ẹ́ yẹn mo lóò máa dá padà fún ní nǹkan ni àbí nǹkan mi wà bẹ́ẹ̀ má kó bá mi má ka mi lẹ́yìn ọ̀kan wọ́n ní tí ìdí bá bàjẹ́ tó nídìí ló ń dà kí o ṣe máa gbọ́ lóńgbò fún ẹ sìn kí ló dé gan-an kò ṣe fún ẹ ní nǹkan gidi sìn. Mo ti gbọ́ yín àmọ́ mi ní dá padà. Ó ṣe kí ni? Mi ní dá padà. Dùn. Ṣé o tó fẹ́ sọ ni? Èmi ni mo ń bẹ sọ̀rọ̀. Mo ti gbọ́ yín mi ò kọ̀rọ̀ sí lẹ́nu àní mi ò lè dolóńgbò padà báwo ló ṣe máa rí olóńgbò tí ó ṣe gbogbo yẹn fọwọ́ fi agídí fún mi ṣe bẹ́ẹ̀ mo fẹ́ o tí mo ní mo fẹ́ tí mo dẹ̀ gbà kí tí wàá dá padà fún wọn ṣó dáa ni. Béèyàn bá fún yàn gan lójijì lé béèyàn bá fẹ́ yàn lébi náà dá padà fẹ́ ni tó fún yàn. Má mi fẹ́ dìde kó wájú yín ni o. Ó sì dà bẹ́ẹ̀. Kí ni ò possible? Kò máa sọ tuntun lábẹ́ ọ̀run mọ́. Àbí ilé ayé ìkọlù. Kí ni ò ṣẹlẹ̀ rí? A ti rí òjò tó kù tí ò dẹ̀rọ̀. Ibẹ̀ la dẹ̀ ti rí òjò tó rọ̀ tí ò kù. Kàyéfì lọ̀rọ̀ yìí jẹ́. Ọlọ́run bá kàyéfì ló jẹ́ fún mi. Àbí ṣé ó ṣeé ṣe kó jẹ́ wípé màámi wọ́n á gbé nǹkan tó yẹ wípé á dẹ̀ máa dà wá láàmú àbí kò yé mi màámi ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi. Rárá o, ó lè má jẹ́ bẹ́ẹ̀ o. Nínú gbogbo ẹranko tó gbàbọ̀dé jù láyé yìí, olóńgbò ni ọ̀gá wọn. Ó lè jẹ́ kan nínú àwọn ará aládùúgbò yín náà ń lo olóńgbò yẹn against yín o. Mi ò expect nílé ayé pé ọmọ Yorùbá gidi kó gba olóńgbò lọ́wọ́ èèyàn láti máa sìn. Mi ò expect pé wàá tọkọ ẹ̀gán lè gba olóńgbò lọ́wọ́ èèyàn láti máa sìn. Ṣé o máa bọ̀ wá tẹ̀ máa bọ̀? Kò ń ṣe pé nǹkan ta plan àbí nǹkan kan. Èmi àti Jùwọ́n kò ṣeré lọ sí ọ̀dọ̀ mọ́mí náà níjọ́ náà ni. Ṣé orí bó ṣe tajú rí olóńgbò eléyìí tá à ń sọ yìí? Ló bá dẹ̀ yìí sí pé pẹ́pẹ́sẹ́ o, òun máa gbé lọ ní o, màmí máa gbé fún wa ní o, kíní kan igbá o. Ṣó mọ̀? Màmí dẹ̀ gbé fún wa pé ó dáa. Tọ́wọ́ pé tòótọ́ ló fẹ́ olóńgbò náà, ká má gbé lọ. Ó tán. Bí mo ṣe wọ wàhálà yìí ni o. Bí gbogbo ẹ̀ ṣe wá di nǹkan tó ń rí báyìí kò yé mi ọ̀rẹ́ kò yé mi o kò yé mi mọ́ o. Ó ga o, kí n má tàn ẹ́ jẹ, tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ olóńgbò yìí kó má bàa dá ìjà sílẹ̀ láàrin ìwọ àtọkọ ẹ àti ìyá ọkọ ẹ torí tó bá dá ìjà sílẹ̀ tán ọ̀rẹ́ mi ìwọ ló máa forí kó. Ní nǹkan tí mi ò mọ apá tí mi ò mọ ẹsẹ̀. Ìwọ ló máa forí kó gbogbo ìjà yẹn. Oṣù tí rí ó ti sún mi ọ̀rẹ́ sórí ibi tí mo máa ń ronú dé ìgbà mi mo lè wà nínú kíchìn báyìí má ti gbàgbé ara mi. Oúnjẹ ti jóná òun ẹ̀gbọ́n ló máa padà ta méjì pé oúnjẹ ti jóná gbogbo ẹ ti sún mi I don't know what to do I don't. Ọ̀rẹ́ mi tètè wá nǹkan ṣe sí. Kí ni mo mọ̀ tí mo fẹ́ ṣe sí? Tájá
Èmi àtọkọ mi ni wá rí pé àjọsùn sórí bed all of a sudden ó kọ́ dédé change sí ológbò ni ó wà ojúmọ́ mi. Irú ológbò ológbò yẹn jọ ológbò tó wà nílé òun ni. Faye, you are not a baby. And I think you should understand this very well. Èmi àti ìjọ sùn sínú ilé. Àlá ló tún wá pé kì í ṣe nǹkan mi. Olóńgbò ló dárúkọ ìyẹn olóńgbò tó wà nínú ilé. What are you saying? I can change to anything. Gbogbo nǹkan tó wà nínú ilé kò sí tí a wà addicted mọ́. Kò sí nǹkan tí anybody ò lè rí lójú àlá. Kò sí nǹkan tí mi ò lè change sí tá bá sùn. Àlá la pé. Mo lè change sí television, mo lè change sí chair. Kò sí ni. Tá bá ní ewúrẹ́ nínú ilé tó bá jẹ́ pé òun la like jù, mo lè change sí tá bá jọ sùn lójú àlá ẹ̀ ni. It's scary. Only thing tá bá ti wà addicted sí kò sí nǹkan kan kó má sí lọ́kàn yàn kò sí ká má change sí. What are you not saying? Jùwọ́n sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí. Mo pè é ní kọ̀kọ̀, mo pè é ní bàbá. Awíwíwíwí ṣe ló kọ́ ti kún olóòní gbọ́. Sọ̀rọ̀ gidi ni wọ́n ń sọ nígboro ẹnu yìí ni. Ìwọ lè change sórí, o lè change sẹ́sẹ̀ láì ṣe nǹkan míì. Nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí ni. Ẹ kí wá ní ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ yìí sí? Ṣé o gbélé ìtẹ́ ẹ̀ sọ yín ṣiṣẹ́ fẹ́ ẹ̀ ń sọ ní sọ pé kẹ́rù lè bá ní àbí báwo? Mi ò ní kẹ́rù lè bá. Mo ní kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́n tí mò ń bá yín sọ. Tó bá dẹ̀ mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ì dẹ́ ẹ lójú jẹ́ ká jáde síta ká lọ bá àwọn tó mọ̀ nípa ẹ̀. Ṣé o rọrùn olóńgbò tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí? Àwọn ẹni ibi kan tó wà nínú òkùnkùn tó ń tàfà sínú mọ́lẹ̀ náà ń gbé àgọ́ olóńgbò ìwọ náà fẹ́ fi máa ṣiṣẹ́ burúkú. Èmi ò gbà o. Kò sí nǹkan kan tó ṣe olóńgbò tó wà nínú ilé yìí o. Olóńgbò tó ń ṣe bí èèyàn. Mi tí ní fẹ́ wọnú bedroom mi tó máa ti fẹ́ máa tẹ̀lé mi. Tó bá yàgò ó sì máa sùn lé ẹ lórí nínú ilé á ṣe ìyàwó fún ẹ. Tó bá lè ìyàwó mi rè tó bá lè sùn lé mi lórí kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ o. Nígbà ó dẹ̀ ti ń bá yàwó ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní pàlẹ́rù ikọ́. Wọ́n ní ká jáde sí i. Ṣó gbàgbọ́ nù yẹn? O ò gbàgbọ́ nù ẹ̀. Me too, I don't believe. Thank you so much, mommy. Mo ń bọ̀. Báwo ló ṣe lálàá ibò kókó ni wọ́n báyìí? It's alright, it's alright. Ṣáàtú ṣó tẹ̀. No, go. Gbà ó ní. Mommy, thank you. Jùwọ́n. Ẹlẹ́dàá mi máa ṣàánú mi, máa gbà mí, má má jẹ́ kí n ṣorí burúkú. Òun ló ti di pé ológbò ti ń dẹ́rù bà ìyàwó ẹ̀ sìn lójú oorun. Báwo ṣe fi ṣe báyìí? Ẹ wo àìsílẹ̀ ńlá jiyàn ẹ̀kẹ́ gbogbo ohun tí ń rú yín lójú ẹ̀ rí báyìí. Bí ojúmọ́ bá mọ́ ìyá là àgbénú omi ríran báyìí ń tẹja bákùkọ adìẹ bá kọ láyé ẹgbẹ́ rẹ̀ àgbà lọ́run ọ̀yẹ̀là. Bàbá olóńgbò tàjọ ń gbélé ni. Olóńgbò tó gbàbọ̀dé fún yín náà nù. Olóńgbò yìí. Ẹ wo ohun burúkú yóò máa já lóhun burúkú ni ohun burúkú yóò máa já lóhun burúkú pàápàá nínú ayé ọmọkùnrin bẹ́ẹ̀ bá sì ṣọ́ra ayé ọ̀la ti kú lọ. Orí mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ fojú sunkún ọmọ. Láíláí ẹ wò mí bàbá ẹ dákun wọ́n ní tí ò bá nídìí iṣẹ́ ìdédé iṣẹ́ o bí gbà ò bá sì bọ́ sódò odò ò ní rú o ẹ dákun mo fẹ́ mọ ibi tí ológbò ti wá ta ló ń jíṣẹ́ fún gan-an ẹ jọ. Àwọn orúnmalẹ̀ náà ni ó sọ. Ẹ̀yin ìyá mi òṣòro mọ́nìgà arógbá aṣọ má balẹ̀ gbogbo ohun tí ń rújú yìí ẹ fi hàn wá ẹ̀yin láwọ àwa lọ gbẹ̀rì àdúgbòlógìnní bá gàjà báyìí ojú rẹ̀ àtólé àtókò ni làáhàn mi báyìí ní bàtà ké ló tún fẹ́ ó yá paradà kí n rí ọ. ẹ ń nu ẹni tí ń gbé ní òkùnkùn tí ń tapà sínú mọ́lẹ̀ nu bẹ́ẹ̀ bá tètè jẹ́ ó lọ ohun burúkú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní ẹ máa lọ. Olóńgbò ìyá mi abaragọ̀lọ̀ èèyàn lè máa gbẹ́nu òkùnkùn kó máa mọ̀ ó ọ̀rọ̀
ọ̀rọ̀ tó bá mú ní ṣèyà o kàyéfì ńlá ni o ó kọjá ọgbọ́n ẹ̀dá o kò ṣe gbé mi kò ṣe tú dànù o òkùnkùn lọ̀rọ̀ iyọ̀ ta ló lè tọmọ́lẹ̀ sí ọ ọlọ́ngbọ̀n ìyá mi àdìtú ńlá ni o ká máa bá bọ̀ ikú ta kété ó wẹ̀ ní ìfẹ́ pa kiri bẹ́ẹ̀ dẹ̀ ní àti rọrùn kò máa súnwọ̀n ológi nígbẹ̀ ti gàjà ojú ti tó lé ó ti tó kó mo wá rí fáyé ní tèmi ọ ẹni tó ń bẹ nínú ọ̀rọ̀ yọ ta ló lè mọ̀ kó wá sọ àdìtú ńlá ni ọ ọlọ́ngbọ̀n ìyá mi ọlọ́ngbọ̀n ìyá mi ọlọ́ngbọ̀n ìyá mi àdìtú ńlá ni ọ kàyéfì ńlá ni ọ èèyàn lè má gbénú òkùnkùn kó má mọ̀